Mo tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ojú ìmọ̀ tech níbi tí a ti ń kọ́ra wa ní AI ní èdè Yorùbá. Lónìí kí lohun náà tí mo ní fún wa. Àwọn kan ló ń bi mí wípé fún àǹfààní ẹni tí kò lè kọ òyìnbó àbí kò gbọ́, bóyá ó tiẹ̀ gbọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n wọn ò lè kọ ní kó já gere, wípé ṣé èèyàn tiẹ̀ lè kọ Yorùbá ránṣẹ́ sí AI àbí ìkan lára àwọn irinṣẹ́ tá a ti ń lò tó jẹ́ ChatGPT. Ẹ tẹ̀lé mi, ẹ jẹ́ kí n lọ fi wọ̀n yín bí a ṣe lè lò ó láti fi kọ àtẹ̀jíṣẹ́ sí ní èdè Yorùbá tí òun náà sì dá wa lóhùn. Ẹ tẹ̀lé mi. Ẹ káàárọ̀ o. Òun ni ó ní ẹ káàárọ̀ onífẹ̀ẹ́ mi, mo kí yín dáradára, báwo ni òwúrọ̀ rẹ ní òní? Òun náà dá wa lóhùn. Tí a bá tún ní ìbéèrè, ẹ jẹ́ ká ṣe àpẹẹrẹ eléyìí kí a ní kó bá wa polówó búrẹ́dì wa. Òun ní bá mi polówó ọjà búrẹ́dì mi ní orí ayélujára. Ní orí ayélujára kí o sì fi fóònù nọ́mbà mi sí. Ẹ jẹ́ ká kọ ránṣẹ́ sí i. A ní kó polówó búrẹ́dì wa. Òun ní bá mi polówó búrẹ́dì mi. Ó dáa, ẹ jẹ́ ká polówó ọjà búrẹ́dì yín ní ọ̀nà tí yóò fa oníbàárà wá gidigidi. Polongo ọjà búrẹ́dì tuntun. Ẹ káàárọ̀ o gbogbo ènìyàn, ṣé ẹ̀ ń wá búrẹ́dì tó dùn gan, tó rọrùn, tó sì kún fún adùn gidi? Búrẹ́dì wa dùn, ó sì máa ń bọ̀ ní gbogbo òwúrọ̀ fún yín àti ìdílé yín. Ó ní ó sì máa ń bọ̀, as in it used to feed. Ó sì máa ń bọ̀ ní gbogbo mostly in the morning fún àwọn èèyàn àti ìdílé yín. Ó dára fún oúnjẹ òwúrọ̀, ilé ìwé àwọn ọmọ, ilé iṣẹ́. Ó wá kọ fún wa. Ó yá, ẹ jẹ́ ká tún wá sọ fún wípé ya àwòrán flyer. Bá mi ṣe flyer fún búrẹ́dì mi. Fi orúkọ mi sí. Ẹ jẹ́ ká forúkọ wa sí. Ká ní orúkọ wa Nífẹ̀mí. Kó fi sí wípé kó bá wa ṣe flyer búrẹ́dì wa kí àwọn ènìyàn kán lè máa wá rà á lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká wo ohun tó máa sọ fún wa. Ẹ jẹ́ ká wò ó. Ó ti ń bá wa ń yàwòrán báyìí. Tí a bá ì tí subscribe sí ojú ìmọ̀ tech, mo fẹ́ kí a lọ subscribe, ká like, ká share fún àǹfààní àwọn tí wọ́n ní láti rí fọ́nrán yìí, káwọn náà lè rí. Tá bá dẹ̀ tún ní ohun kan tàbí mìíràn tá a fẹ́ kọ́, ẹ jẹ́ ká fi sí abala àríwísí wa kí a lè tún ṣiṣẹ́ lé lórí. Òun ló ti ń create ẹ̀ fún wa yìí. Ṣé a ti rí báyìí? Ó mà ti bá wa design flyer gbam. Àtẹ́wọ́dà. Ẹ rí bó ṣe fún wa. Ó tún kọ Yorùbá sí i. Búrẹ́dì tó dùn, tó rọrùn, tó kún fún adùn, ó dára fún oúnjẹ òwúrọ̀, ilé ìwé àwọn ọmọ, ilé iṣẹ́ àti ayẹyẹ kékeré. Ṣé rí? Oríṣiríṣi búrẹ́dì ló ṣe. Tá bá ní àwa tá jẹ́ baker, ṣé ti rí? Ẹ ti rí bá ṣe ṣe báyìí. Mo fẹ́ káwa náà ṣe. Ẹ rí? Ti fi nọ́mbà wa síbẹ̀ pé pè mí báyìí. Ẹ ti rí? Ó tiẹ̀ tún fún un lórúkọ. Ṣé mi ní lọ dá ilé iṣẹ́ búrẹ́dì lẹ̀ báyìí? Nífẹ̀mí búrẹ́dì tuntun. Ó yá àtẹ́wọ́dà. Ó yẹ pàtẹ́wọ́ fún tíṣà yín now. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa subscribe. Ẹ wá bá wa share. Ẹ máa bá wa wo fídíò yìí fún àǹfààní àwọn tó nílò láti mọ̀ kí wọ́n lè mọ̀. Orúkọ mi ò yí padà. Èmi náà ni ọmọ yín, Ọmọbọ́lájí Májọ̀nàgbé, tíṣà yín lójú ìmọ̀ tech níbi tí a ti ń kọ́ra wa ní AI ní èdè Yorùbá. Ohun náà tí a kọ́ wa lónìí ni bí a ṣe lè lo èdè Yorùbá láti kí ChatGPT àti láti béèrè àwọn ìbéèrè oríṣiríṣi lọ́wọ́ ẹ̀. Ẹ rí ohun ta ní kó ṣe fún wa lónìí ni ó sì ti ṣe. Mo fẹ́ kí àwa náà ṣe é wò kí a fi sí abala àríwísí wa kí àwọn ènìyàn lè rí wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ náà là ń ṣe ẹ̀kọ́ àmúrelé wa, homework wa náà ni káwa náà dẹ̀ ṣe. Ẹ ṣé tẹ́ ẹ tẹ́tí sí wa.